pásítọ̀ ilé ìjọsìn kan rèé o, níṣẹ́ ló gbélẹ̀kùn ilé ìjọsìn rẹ̀ tì pa lẹ́yìn tí ó jẹ owó tí ó tó 100 mílíọ̀nù níbi tẹ́tẹ́. Òpin ayé dé. Ayé ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Pásítọ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Drivetv Yoruba ni a gbọ́ pé ó gbé ilẹ̀kùn ilé ìjọsìn rẹ̀ tì pa lẹ́yìn ìgbà tí ó jẹ owó tẹ́tẹ́ tí ó tó ìwọ̀n 100 mílíọ̀nù lẹ́yìn tí ó kó mílíọ̀nù kan owó náírà lé tẹ́tẹ́ náà. Pásítọ̀ náà tẹnubọ ọ̀rọ̀ lórí ìdí tí ó fi dá àwọn ọmọ ìjọ rẹ̀ sílẹ̀ tí ó sì ti ilé ìjọsìn rẹ̀ pa. Nínú àlàyé rẹ̀ ó sọ pé kì í ṣe pé Ọlọ́run pe òun tẹ́lẹ̀ o, ọ̀nà àtijẹ àtimú ni ó sún òun débi iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ tí òun yàn láàyò. Òun sì wòye pé lẹ́yìn ìgbà tí òun ti rí owó tí òun ń wá, èyí tí ó mú òun di pásítọ̀ àpàpàǹdodo, ni òun ṣe pinnu láti gbé ilẹ̀kùn ilé ìjọsìn òun tì pa. Nínú àlàyé rẹ̀ ọ̀hún ni ó ti jẹ́wọ́ pé kò sí ìfàmì òróró yàn kankan lórí òun. Ojú kòkòrò, àtẹnujẹ àti ìfẹ́ owó ni ó mú òun sọ ara òun di pásítọ̀. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí òun rí bí àwọn olùdásílẹ̀ àti àwọn pásítọ̀ ṣe ń là di olówó di ọlọ́rọ̀ nípa dídá ìjọ sílẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń fi ìran èké fa àwọn ènìyàn wá, ni òun náà ṣe rò wípé owó wà níbẹ̀, tí òun sì gbé ìgbésẹ̀ láti di pásítọ̀ ọ̀sán gangan. Ayé ń lọ à ń tọ́. Pásítọ̀ náà sọ pé nígbà tí òun bá iṣẹ́ pásítọ̀ náà dé gbèdéke kan, òun bẹ̀rẹ̀ sí ní lá àwọn àlákàlà. Àwọn àlákàlà náà ni ó gba oorun lójú òun, tí ó sì fẹ́ sọ òun di nǹkan míì. Èyí ni ó mú òun ronú sẹ́yìn wípé kí òun tó di pásítọ̀, ogun àlákàlà yìí kò já òun rí. Èyí ni ó mú òun ṣèpinnu láti ronú lórí ọ̀nà míì tí òun lè gbà lówó lọ́wọ́. Ọ̀gbẹ́ni tí ó sọ ara rẹ̀ di pásítọ̀ náà tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ní ọjọ́ kan, níbi tí òun ti ń fi fóònù òun ṣeré, ni òun ti rí ìpolówó nípa tẹ́tẹ́ kan tí ó farahàn lókè fóònù òun. Ni òun bá tẹ̀ ẹ́, tí òun sì kà nípa ohun tí wọ́n kọ nípa tẹ́tẹ́ náà délẹ̀. Ó ní báyìí ni òun tẹ̀lé àwọn àlàkalẹ̀ tí ó rọ̀ mọ́ àti ta tẹ́tẹ́ náà títí tí òun fi yọ̀ǹda mílíọ̀nù kan owó náírà sórí tẹ́tẹ́ ọ̀hún. Pásítọ̀ Drivetv sọ pé nígbà tí ó tó bí oṣù kan tí òun kò gbọ́ ohunkóhun nípa tẹ́tẹ́ náà àti àwọn tí ó ṣe agbátẹrù rẹ̀, ó ní ṣàdédé ní ọjọ́ kan ni òun kàn rí àtẹ̀jíṣẹ́ pé àwọn ní ìpèníjà díẹ̀ lórí ẹ̀rọ àwọn ni. Pásítọ̀ ní bí òun ti rí àtẹ̀jíṣẹ́ náà, níṣe ni òun kọ́kọ́ fẹ́ máa dá ara òun lẹ́bi pé òun ti kó sí ọwọ́ àwọn gbájúẹ̀, ṣùgbọ́n kò pẹ́ sí ìgbà náà ni wọ́n ké sí òun pé tẹ́tẹ́ tí òun kó owó lé lórí ti pa owó ńlá wọlé wá fún òun, tí òun sì lọ gba owó náà. Ìdí nìyí tí òun fi gbé ìgbésẹ̀ kíákíá láti pa iṣẹ́ tí Ọlọ́run kò rán òun tì, kí òun sì ti ilé ìjọsìn náà pa, nítorí òun kúkú ti rí ọ̀nà míì láti máa rí owó. Òun sì ti rí ìlọ́po owó tí òun kò fọkàn sí láti rí. Owó ti di púpọ̀ lọ́wọ́ òun. Ohun tí òun wá lọ Sókótó ló ti wà lápò ṣòkòtò òun báyìí. Aṣiwèrè ń kọ́rọ̀ ọjọ́ láì mẹ́ni tí ó lò gbẹ̀yìn. Pásítọ̀ ilé ìjọsìn kan rèé o, níṣe ló gbélẹ̀kùn ilé ìjọsìn rẹ̀ tì pa lẹ́yìn tí ó jẹ owó tí ó tó 100 mílíọ̀nù níbi tẹ́tẹ́. Èyí ni ìròyìn ìgbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv.
ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa yìí kan náà. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò wa lọ́lọ́kan òjọ̀kan, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.